ó dẹ̀ gbọ́dọ̀ tẹ̀ láwọn lọ ni àwọn láwọn ò lọ ó yarí láti sọ pé gbogbo àwọn ìyálé tẹ rí níbi àwọn wedding introduction yẹn kò ń ṣe pé gbogbo wọn ló wù láti lọ wọ́n nígbà táwọn dẹ̀ débẹ̀ wọ́n ṣàdúrà àwọn fámílì ìyàwó second wife yẹn wọ́n bá ọkọ sọ̀rọ̀ ìyàwó gbọ́dọ̀ jọmọ àwọn ó gbọ́dọ̀ tọ́jú ẹ̀ ní kinní kan ń ṣá sọ̀rọ̀ ṣàdédé náà kọjú da òun pé tó ìwọ tó dẹ̀ jẹ́ ìyálé náà ọmọ àwọn dọwọ́ ẹ o orí ò gbọ́dọ̀ fọ́ ẹ̀dùn ò gbọ́dọ̀ dùn èèrà ò gbọ́dọ̀ rà ó dẹ̀ gbọ́dọ̀. tá a bá ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọmọbìnrin ń dojúkọ nílé ọkọ ẹ béèrè lọ́wọ́ àwọn òbí rẹ̀ ẹ̀zámpù rẹ̀ àpẹẹrẹ rẹ̀ nígbà tọmọ yín náà ṣe ìyàwó kejì ẹ ti sọ fún ọkọ ìyàwó gbọ́dọ̀ jọmọ yín òun lẹ bá ní ayò ẹ dákun kí n tìyálé o kí ni tìyálé tẹ́ ń sọ fún ìyálé wípé tó bá sí ọ àwa ni kọ́ ọ pé ọ ò gbọ́dọ̀ fẹjọ́ sùn ìyá rẹ̀ ṣé ìyálé gbé ìyá rẹ̀ wá fi fẹ́yàwó fún ọkọ ni torí kò yé mi ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí wọ̀nwọ̀n tẹ́ ẹ pera yín ló bí ìyàwó ẹ ti di ẹrù ogún lẹ̀ fọmọ yín unknowingly bóyá ẹ mọ̀ ṣe ni o kán bá lè mọ̀ wípé yín náà jàjẹ́ tẹ́lẹ̀ síbì kan ni o kò yé mi kí ni ìtumọ̀ kí ni ìtumọ̀ tó bá wá yá ẹ̀yin ìyàwó ẹ mọ̀ sọ wípé ìyálé yín ò tẹ́wọ́ gbà yín ó ti di ọdún kò lè tẹ́wọ́ gbà ọ́ ọ̀nà wo làwọn òbí rẹ̀ rìn tán fi ọ́ fọkọ báwo lẹ ṣe fẹ́ kírú ìyálé báyìí kó tẹ́wọ́ gba ìyàwó ṣé ẹ rí i pé àwọn ọ̀rọ̀ yẹn ní agbára tó bá sí ọ gbọ́dọ̀ ṣe kinní kan o ọ gbọ́dọ̀ fẹjọ́ sùn ìyá rẹ o ọ gbọ́dọ̀ fẹjọ́ sùn ìyá rẹ o ọ gbọ́dọ̀ ṣe gbá kan àwò kan o fún kíni ẹ sì òbí dáadáa o àwọn òbí tán ṣe lé wọn èsì òbí dáadáa wọn èsì òbí dáadáa torí ẹ̀yin gan ti lérí ìjà ẹ gbé píìsì wá ìyàwó tí ara ń ta tẹ́lẹ̀ wípé ọkọ mi fẹ́ yàwó lé mi tó jẹ́ pé ó gba kámú ni tẹ́ ẹ̀ tún lérí sí báyìí níbi tóun náà bá ti ń fi ẹjọ́ lu àwọn ọ̀rẹ́ wípé ẹ dákun àbẹ́ẹ̀rí tí wọ́n sọ fún mi ní ya múra dáadáa eléyìí ò mọ̀ gbé píìsì wá ìjàmọ̀ ní bá bọ̀ ibi tẹ́lòmí ò bá ti tó bá ti fẹjọ́ sùn àwọn tí ò yẹ kó fẹjọ́ sùn níbẹ̀ náà wọ́n ti mọ̀ mú jáde ẹ wà ní wípé ọmọ yín ò rí ìdíjókòó báwo ló ti fẹ́ rí ìdíjókòó kò lè rí ìdíjókòó ìyálé ọmọ yín ò fojú re wò ọ̀nà dà tí mo fẹ́ fojú re wò nírú sìnẹ́rò báyìí báwo náà ti fẹ́ fojú re wò àwọn ọmọ yín ẹ wà mọ́ torí òkè kan bọ́ sórí òkè mi ẹ dẹ̀ ní mọ̀ wípé àìlèsẹnu yín lákìbù kẹ́ ẹ pa ẹnu yín mọ́ kẹ́ ẹ mọ́ sọ tí ò yẹ kẹ́ ẹ sọ lẹ fi kọ́mọ sórí sínú ogun ọmọ wà délé ọkọ yóò rè mọ́ jagun ẹ ti pèlè ogun fún náà ẹ ti fún ládẹ ẹ ti fún lọ́kọ̀ pé àbọ̀ ọmú kékeré o wọ́n gbé nọ́nsẹ́ǹsì wá o wọ́n gbé náà wojú ẹkùn o ìyálé náà ò bá mọ̀ ṣe kí ni yóò mọ̀ sáré mọ́tò yóò mọ̀ kọlù kẹ̀kẹ́ ń tẹ́ ẹ lé fọmọ yín ni iye ọdún tọmọ bá lò nù ìgbéyàwó báwọn tí ìbá ṣe pé ìyálé ń bá ní ẹ̀mí ọlọ́run yóò fi jagun ni ẹ mọ̀jẹ̀ ń tàn yín especially tọkàn bá tiẹ̀ tún wá fẹ́ ṣe dáadáa bóyá lẹ́yìn ọdún 2 3 5 ó tún wá lọ fẹ́ lòmíì le ẹ sá mọ́ fi yàrá rẹ rẹ́ǹtì torí yóò padà délé yín ìyàwó ìyálé wà mú ìyàwó kékeré mọ́ra wọ́n wà fún yòókù sọyìn wọ́n wà bá ń sẹ́ǹdì yòókù ẹ̀ sílé torí mi ò mọ tí mo ń sẹ́yìn òbí ṣékànlé lẹ́yìn náà mọ̀rọ̀ sọ ni àbí kíni gan kíni kò sí ní tọ́lé lọ́wọ́ gbójúlé ọ̀hún tó ń bẹ́ lẹ́yìn àwọn kan ni ẹni tẹ́ ń lọ bá gan ẹ̀ mọ́ tó ti pè ló lẹ̀ fún yín wọ́n kàn fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ni must you talk ṣé dandan ni kẹ́ ẹ sọ̀rọ̀ ni ẹ tún rán ẹni ẹlẹ́ni sílé all is well yín o alájìkẹ́rì iná ẹ bá ń like comment ẹ share ṣùgbọ́n èmi o lórí ìkànnì lórí platform tèmi o ìní yé mọ́ sọ̀rọ̀ ẹ̀yin ìyá ìyàwó torí ẹ̀yin bàbá ìyàwó ìyá ìyàwó tẹ̀ ń dojú tì yàn
tẹ́ ń pè lóògùn fún ọmọ yín lé ọkọ tẹ́ ń ṣe mọ̀nàmọ́ná ẹ bá ń like ẹ comment ẹ share dàbọ̀.